ní wo pé n ò sọ fún ọ bàbá wa mú fìlà bàbá fi lé lọ́wọ́ ó wá bọ́ bàbá lọ́wọ́ lẹ́ẹ̀kejì ó bọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kejì àwọn à ń bọ̀ wálé wọ́n á ń sọ fún bàbá pé ẹni tẹ́ ń pè lẹ́ni ọlọ́run yìí kèye ṣe báyìí ni ọ̀rọ̀ rẹ̀ àjọ ṣe kéékèèké lé wa ni bàbá ní má wí bẹ́ẹ̀ mọ́ èdè òyí ọ ni yóò sì wá yí ọ bàbá wa tí bàbá wa wí jọ́nà ní pé kẹ́ ẹ tó máa ẹni tẹ́ ń wí lẹ́ni ọlọ́run ó dijọ́ tó bá kú. Allahu akbar. bàbá ń bẹ lọ́dọ̀ ọlọ́run nísìnyí kẹ́ ẹ tó mà lẹ́ni ọlọ́run ó dijọ́ tó bá kú. ẹnjọ́ tí a mà sọ ọlọ́wọ́ ẹ pọ̀ ọ́ à kú láti dúnà lèmi ti máa fojú wòlíì ọlọ́run wò. èmi máa bàbá ẹni tẹ́ ń pè láàfáà kò kálukú rání kò níyàwó kò lọ́mọ kò lẹ́gbọ́n kò lábúrò kò níyá kò ní bàbá òun nìkan náà ni ọlọ́mọ ilé wa ni bàbá ni kò yí ọ ni bàbá wa bí mi pé ọ̀dà bọ́ bá rówó kí ni máa fowó ṣe gbogbo ń tá a fowó ṣe lóní òní yìí bọ́ bá wa rówó kí ni máa fowó ṣe mo ní ntí máa fowó ṣe ni yọ ara kúlíkúlí ẹ̀pà kàlókùá gúgúrú yọ máa pín fún gbogbo àwọn ọmọ kéékèèké. Allahu akbar. bàbá lọ́dà ọlọ́run ó jẹ́ ọmọ abẹ láyé níjọ́jọ́ bá fi ṣaláìsí níjọba ṣaláìsí lọ́wọ́ wàá mà pé ẹni ọlọ́run ni níjọ́ta mà sọ ọlọ́bẹ̀ pọ̀ wá tó ṣaláìsí bàbá wa grand card. Former grand card. Bàbá wa Justice Harun. Bàbá Sẹ́ríkí Mádàmí ní ẹ máa wulẹ̀. Ìjọ tí àmàsáwá ṣaláìsí, ọ ṣaláìsí ń dédé àlàásárì. Nígbà tí ó fi tó dédé wò yìí, àdúgbò wa kún táàsì kọ̀lẹ́nìkan tá a ránṣẹ́ sí. Bèlè pé à ń ránṣẹ́ sí pé ẹ lè sọ fáwọn ẹbí àdúgbò wa wá kún lẹ́kọ̀ọ́ níbi tá a ti fẹ́ sìn nígbà tí wọ́n gbé jáde tí wọ́n kírun sí la níbi tá a ti fẹ́ sìn àwọn èèyàn sì ń tẹra wọn mọ́lẹ̀ tí wọ́n ń ṣubú mẹ́. Allahu akbar. ẹni ọlọ́run ni bàbá sì máa. wọ́n dára wọn mọ́. inna awliya Allah. Inna awliya Allahi la khawfun alayhim wala hum yahzanun. Àtàwọn alájà Afánlá àti àwọn alájì Mísánà àtàwọn alájì Àbàtà gbogbo wọn wá ń sunkún ní airport ìjọ náà gbogbo wọn ń sunkún bàbá ní kí lẹ́ ń sunkún sí ó kọ àfáà mi mo fi tọrọ pé kó dúró dè mí. Allahu akbar. wàlíyí ọlọ́run ni bàbá ìwà wàlíyí ọlọ́run náà sì ni bàbá máa ń hù. bàbá náà lọ wá kọ́ bàbá tá a wá bá ní ìǹkéwú. Allahu akbar. níjọ́ta tí wọ́n ń ṣe wáàsí ní alánàmú tẹ̀sọ́ níwájú. orin kan ni wọ́n ń kún jọ náà tí ìbá gbàgbé bí wọ́n ti ń kún níjọ́ náà kíní kan wà lámìákù káfí za anta lam tu'min wà lámtàkù káfí rán fa aina idhan ya ahamaka nasi káfí àbù tí wọ́n fi ṣe wá sí níjọ́ náà. idha anta lam tu'min. mo wá dúó ìwọ̀n ń gbọ́ wá sí. wala mtaku kafiran. wọ́n ń bí ẹnìkan pé àáfàá ti ń ṣe wá sí ara bo ni wọ́n ní ara Adábàtà bó ló ti kéwú wọ́n ní Àdàbíyà ni ẹ̀mí mi wá sọ fún mi pé èmi náà ó sì kéwú lọ́dọ̀ Àdàbíyà yìí. ìgbà tí àáfàá ti ń kọ́ mi ń kéwú Ìmámù Alánàmú ti jẹta. rahimahullahu ta'ala rahmatan. àti àfọwọ́ aṣáláṣí àáfàá ní ẹ wá gbogbo ẹ̀yin ọmọ kéwú mi níbo ni wọ́n ti fẹ́ máa kéwú wọ́n sì náwó sí mi níbo ni wọ́n ti fẹ́ máa kéwú anakumula níbi tó wù mí láyé mo fẹ́ kéwú
lọ́dọ̀ aláàjì àgbà. Allahu akbar. Àfáà ní lọ mú tákàdá wá, wọ́n wá kọ wàsíkà, wọ́n ní kí n lọ fàlàjì àgbà. Ẹni Ọlọ́run làlájì àgbà, àwa náà bẹ̀ Ọlọ́run kó ṣe alẹ́ ni Ọlọ́run. Àmín. Irú àwọn àfáà bíi bàbá ọwọ́n láyé. Àfáà wákàtí ráfàlú kìíní kan kọrin kan bẹ̀ fún mi kí n gbọ́. Maqaluhum sidqun Ó ṣeun. wa af'aluhum huda wa asraruhum manzu'atul gishi wal gilli libasuhum taqwa Ọkàn náà ti وسيماهم الحياء وقصدهم رحمن في القول والفعل. ọ̀rọ̀ tí àwọn bàbá bá sọ jáde lẹ́nu. مقالهم صدق. Báwo ní sọ̀rọ̀ kẹ́ ẹ má ba ní òdodo. مقالهم صدق. Gbogbo ọ̀rọ̀ tí bàbá bá sọ òdodo ni. وأفعالهم هدى. Iṣẹ́ tí bàbá bá sì ṣe yóò máa tọ́ ẹ̀yin ọmọ akéwú sọ́nà pé kò sáàfà kan tó lè fọ́ sọ̀yà máa nísìnyí pé ẹ̀yin ọmọ mi bí n ti ń ṣe yìí ni ẹ máa ṣe. Bàbá ní fọ́ sọ̀yà pé gbogbo ń tẹ́ rí tá ń ṣe yìí o náà ní kẹ́yìn náà máa ṣe. مقالهم صدق وأفعالهم هدى. Gbogbo iṣẹ́ tí bàbá bá ń ṣe ọ̀nà mà ní. وأسرارهم منزوعة الجيش والجل. Gbogbo iṣẹ́ tí bàbá bá ń ṣe òdodo ni. وأسرارهم Àfáà mélòó ní sòdodo má nísìn. وأسرارهم. Ọmọ jẹ náà ṣe ọ̀pọ̀. Ebi ntí kálukú ọ̀jẹ̀ ní ń wá kí. Ntí kálukú ọ̀jẹ̀ ní ń wá kí. Bàbá a lè ròyìn bàbá tán. لباسهم تقوى. Aṣọ táwọn bàbá wa wọ̀ bá wa ti wọ aṣọ yìí ìbẹ̀rù Ọlọ́run ni aṣọ náà. وسيماهم الحياء. Àmì tó sì fi dá wọn mọ̀ ìtìjú ni. وقصدهم ń bọ̀ wá. Bàbá kó wa lọ sí Maloko. tá máa ń lọ lẹ́yìn iléyá. Àfáà kan wá ń bẹ ń ṣe wáàsí abáwàsí lẹ́nu rẹ̀ ni. tí ń ṣe wáàsí lọ́wọ́. Àwọn àfáà wa Alhaji mi sánà wọn fẹ́ lọ dá dúró bàbá ni ẹ fi ilẹ̀ ẹ jẹ́ ó ṣe tiẹ̀. Àfáà yìí wọ́n á fi gbogbo ẹ̀ mára wọn. Bàbá wa ńgbà tí máàkì tí wọ́n gbé máàkì fún bàbá àfáà yìí a dúpẹ́ fún ọ púpọ̀ Ọlọ́run jọ dáa fún ọ ọkọ wa ń kéwú púpọ̀ bàbá wọn yìn wọ́n wá àwọn Alhaji mi sánà wọ́n ń bínú kí ni bàbá yìn lára ìwíkúwí tí ń wí nísìnyí. Ebi bẹ́ẹ̀ nìkan bá ṣe wá sí nísìnyí àwọn máa sọ ni. bá a ṣe fún létí láàmà wá. máa sọ ni. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ dákun gbogbo wa ká sọ pé kásàsẹ̀ ká pé afakumullah. afakumullah. ọkẹ̀ kan bẹ́ẹ̀. afakumullah. afakumullah. gbogbo lápapọ̀ wa ká tún pé afakumullah. ẹlẹ́ẹ̀kẹta nìkan ní afakumullah. Allah 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 tọ́ afakumullah. Allah 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 afakumullah.
عافاكم الله أبقاكم الله وعافاكم Afakumullah. Ìwà wa tá a wá bí lónìí oríire la wá sí a sì ti ṣe oríire náà Ọlọ́run mọ́sàjáre mú délé èyí tó tóbi ńláńlá ń darí sọ́dọ̀ bàbá national mission nísìnyí èyí tó tóbi ńláńlá ní oríire òun náà ni pé bàbá wa Sẹ́ríkí Malamai Ọlọ́run láwa wáyé nínú ìgbà yín tí ó já sí pé nínú fọ́tò ni wọ́n ti máa fi hàn wá Ọlọ́run la gba kéwú lẹ́nu yín àfihàn ju àwọn àfọ́ọ̀mọlẹ́yìn lọ Ọlọ́run wá ní gbogbo wa gbọ́ wá sí lẹ́nu yín àwa rí bàbá àtúnwárí bàbá lára yín arálàjá àgbà ń tẹ̀ ń wí lára yín bẹ̀bá ní bàbá máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun la rí lára yín bẹ̀bá ní bàbá máa tijú ìtìjú ọ̀hún la rí lára yín àwọn ọ̀gbọ́bí tẹ́nìkan ti sọ̀rọ̀ tẹ́yìn náà ní ọ̀sọ́ darí èyí tí wá máa bà wá lẹ́rù tí sì máa pa mí lẹ́kún òun náà ni pé láàrin gbogbo ẹ̀yin bàbá wa aládàbíyà àì má gbà gbogbo yín náà lẹ́tún ṣe bàbá fúnra yín bàbá wa kínní bàbá ni bàbá àwa tẹ àrídámọ̀ Ọlọ́run wọlé abẹ́ bàbá wa Sẹ́ríkí Malamai láì wá láì jìjàdù ẹ̀ bá fa yín náà èyí tí jìjàdù nǹkan Ọlọ́run fi yín sí Sẹ́ríkí Malamai lè wà lè rí pẹ̀lú iṣẹ́ yín iṣẹ́ òun náà lọ bí ọjọ́ orí ti wá tó náà lẹ́tún rí iṣẹ́ òun jẹ́ yìí Ọlọ́run bá ṣàlékún okun ara fún yín Ọlọ́run bá ṣàlékún àlàáfíà ara fún yín Ọlọ́run bó ti fún àfáà yín láti bọ̀tán rí tó dáa Ọlọ́run dákun jáde bọ̀tán ti yín náà dáa Ọlọ́run wọlé pé ilé àti bọ̀tán náà látún wá yìí ń ta wá ṣe nílùú bàbá national mission náà wọ́n máa sọ gbogbo ẹ̀ bá polówó bá jẹun tán wọn níbi ọjọ́ orí àwọn dẹ̀yà wọn ó ṣe birthday ẹ wo ntọ́lọ́run fi kó bàbá wa ládàbàtà ẹ wo ntọ́lọ́run fi kó wọn jáde lónìí ẹ wo ntọ́lọ́run fi kó bàbá jáde ẹ bá ń ṣe lílá fi Quraish ìlú Mẹ́kà lódìdí lọ́lọ́run fi dojú kọ bàbá wa Sẹ́ríkí Malamai tó Mẹ́kà gbogbo bó ti wá lóun ó lo agbára lérí Mẹ́kà pé yín fi wọn láyà balẹ̀ yìí ní pa Mẹ́kà láyà yìí ní da Mẹ́kà láàmú bàbá gbogbo tó kù tẹ́lẹ̀ Ọlọ́run má dà yín láàmú. bí a kì bismillahir rahmanir rahim li ilafi Quraish ilafihim rihlatash shita'i was-sayf falyabudu rabba hadhal bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf àmín. ẹ̀yin àlejò wa ẹ máa wọlé amagẹ́bà àti máa ṣètò adarí sọ́dọ̀ bàbá wa national mission adarí ètò ànàkùnmùlá adarí sọ́dọ̀ bàbá national mission gan àsìkò òun lò bọ́ba ti tọ́ àti bó ti yẹ bí bàbá national mission bá ti àwọn la fi rán kí wọ́n sọ kí n la bá wa àmọ́ gbígbàdúrà ti bá wa lónìí Ọlọ́run bàbá wa làájí àgbà tòní bá a ṣàlékún ọkùn ara fún wọn bá a ṣàlékún àlàáfíà ara fún wọn ipò tí wọ́n wà àmọ́ pọ̀pọ̀ ńláńlá ni lọ́dọ̀ Ọlọ́run nítorí ibi tí wọ́n ti jáde àti dáadáa tí wọ́n náà tọ́lọ́run fi ní wọ́n ṣẹ́kù láti dá àyè náà èyí tí wọ́n wá tún pa mílẹ̀kùn ó ní gbogbo àwọn bàbá tá à ń wò yìí wọ́n wà tún déwájú àlàájá àgbà wọ́n tún wá kúnlẹ̀ wọ́n kúnlẹ̀ yányán èèyàn ò ní tẹ̀lé yín kéèyàn mọ́ wà lìjẹ́ náà tọ́rẹ́ ẹ ti fi ìwà ẹ ti fi rẹ ìgbéraga ńlẹ̀ lára kálukú wa dákun Ọlọ́run bá kẹ́ bàbá wa làájá àgbà sí i Ọlọ́run bá kẹ́ àlífà àwọn àkọ́kọ́ àlífà àwọn ẹlẹ́ẹ̀kejì bàbá oníwàásí àgbáyé àti gbogbo tí ń jẹ́ràn bàbá látòkè délẹ̀ gbogbo wọn pátá Ọlọ́run bá àbùkù rẹ̀ àlìkìyàmà wa. bisimilah kul huwallah bisimilah rahman rahim kul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad àmín. andali lọ sọ́dọ̀ bàbá wa national mission fún jama ANSARU Islam Society of Nigeria adarí ètò lèmi wọn rọ́ìdù ni wọ́n ní máa ṣe rọ́ìdù ní ń ṣe afakumullah
Ọlọ́run ní jẹ́ ẹgbẹ́ rẹ̀ èyí tí wọ́n yàn mí nù àfà kan. أنا الأدبي والآداب فاقت أنا الأدبي والآداب فاقت جميع العلم من نحو وصرف تأدب لا تكون متماديا فيه فساد عنه ذو الآداب ينفي تأدب واعترف بجميل شيخي أفادك علمه يوما بحرف أفادك علمه يوما بحرف. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين. Bàbá wa ọba Ìlọrin wọ́n ń bẹ ń jòkólẹ̀. Lẹ́ẹ̀mẹ́ta ni o. Wallahu ya'simuka minan nas. لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Bàbá wa Balógun Alánàmú ni bàbá wa ń jáde bọ̀ wá wọ́n á fẹ́ kúnlẹ̀ kí wọn. Àwa làwa mú wọn lọ́wọ́ bàbá Balógun ní ẹ má kúnlẹ̀. Bàbá àkìyìn. Bàbá Sẹ́ríkí Máàlámẹ́yì. Adamallahu hayatahu. Ọlọ́run ó jẹ́ àmúyàn náà pẹ́. Àmín. Àárín ẹ̀yin àtọlọ́run ò sì ní dàrú. Àmín. Gbogbo ẹni ó bá ṣe àmì yóò rí bẹ́ẹ̀ fóun náà. Àmín. Wọ́n ti kí gbogbo ẹ̀yin àfáà wa. Àmì ẹ̀jẹ̀ máa lọ́dọ̀ àwọn tọ́lọ̀ ń kó wa lé lọ́wọ́. Aṣojú àwọn gómìnà wa. Àwọn wọn wọlé ńgbà tí bàbá wa ń ṣe wáàsí lọ́wọ́. Gómìnà ti wà ń jòkónù. Ògèdè pé ẹ ti ẹ̀ mọ̀ pé àmì Ọlọ́run kan nínú àwọn àmì tí ń bẹnu ayé bàbá wa ní Adábàtà. Adamallahu hayata. Wọ́n sì pe gómìnà, wọ́n sì rí Ọlọ́run lára wọn, Ọlọ́run máa jẹ́ iná ọmọ jẹ́rẹ̀. Àmín. Àkí Dr. wa Sadudin, Dr. wa Gali, àkíyín. Dr. wa Sadudin Salahuddin, Alhaji wa Abdulrazak Jida, Alhaji wa Alakawa, gbogbo bí mo ṣe dákọ̀ wọn àwọn tí wọ́n ṣojú gómìnà nu, kọmíṣánná wa ti wà ń jòkó pẹ́ o. Ọmọ ilé làwọn. Kódà wọ́n fẹ́ẹ́ lè pa àwọn ó jòkó lẹ́sẹ̀ wọn à ní gbà fún wọn ni. Ẹ ṣé púpọ̀. Ìdáyàtọ̀ Ọlọ́run táwọn bàbá máa tọrọ Ọlọ́run jẹ́ ọba yín. Àmín. Ẹ bá wa jíṣẹ́ fún gómìnà wa pé a mọ rírì wọn o. Ó pò láwọn àwo ni wọ́n wà ńbẹ̀. Number 1 citizen Kwara wà ní bàbá Kuranga. Bàbá wa Grand Kadi. Tòní Alhaji àgbà. Ẹ ṣé. Àáfàá wa bàbá wa Maulana Grand Kadi. Bàbá wa Justice Harun Idris. Wọn ò ní kankan mí Alhaji àgbà ló bá. Bàbá Mufti gbogbo Ìlọrin àtàgbègbè ẹ̀ ẹ̀dọ́pẹ́ ẹsẹ̀ ṣéwù. Ọ̀dà kẹsẹ̀ kan sí. Ó pé mẹ́ta. Ẹ̀sì fìjòkó yìí wá. Ẹ̀sì dá bàbá lóhùn. Ọmọdé kan ò ní pẹ́ ọ̀wọ̀ àgbàlagbà ní tìtorí ọjọ́ eré rẹ̀. Iye akílá kọ̀ yẹ́dà láhùn máa ń yòkìlì mùhú ìndàsí.
béèyàn ti lè wù kó tó kò lè dáyé ṣe yóò nídìí èèyàn yóò ẹ bá nídìí èèyàn ẹ̀ ní ṣàfikún yìí. Àmín. bàbá Sálù Mustapha ni wọ́n jòkó òun ìyẹn bá ti rí àfa ọmọ àfa bàbá Sálù Mustapha ni wọ́n rí bàbá Lágbàjì inú àwọn 1942 láǹsàrù nílé kéwùnù àmọ́ ọmọlẹ́yìn lẹ́yìn jẹ́ fáwọn bàbá Kúrángà wọ́n ti bẹ̀rẹ̀ ilé kéwú kẹ́yìn ó tó wọlé ń jọ kẹẹ̀ẹ́dógún ẹ má bínú sà ẹ má bínú bàbá wa lẹ́sìn Allahu Akbar àwọn ọ̀dọ́ tí ń jáde nu Ọlọ́run ò ní jẹ́ kú fínfín ilẹ̀ yìí kún púpọ̀ bàbá wa òtúbú ẹ̀ṣẹ̀ ẹ dákun kíkí tí bàbá wa àdúrà gbà ń fi kí gbogbo ẹ̀yin làárẹ̀ Ọlọ́run ẹ dákun ẹ bá ń gbà bẹ́ẹ̀ bàbá wa Àgbàlagbàjì àwa darí ẹ̀ sórí bàbá olónìí èèyàn máa lògbà náà ni yóò máa lọ yóò máa bọ̀ àmọ́ ntọ́ dáa jùlẹ ni ó fìtàn lẹ̀ kó tó kú. Tasaala fadailihi nasun wa khairun nasi man taraka al-jawaba. èyí tí ò yé wa la gbọ́ lónìí yìí àsẹ́yìn lẹ́jẹ́ aláǹfààní àti rí kéwúké lọ́dọ̀ bàbá wa Sẹ́ríkí Màlámé tọ́rọ àwọn wọn kọ́kọ́ kémi ń kéwú lọ́dọ̀ Àlàjí àgbà èmi náà rántí ìtẹ́yìn náà kọ́kọ́ kọ́ wa àmọ́ lónìí kọ́. Tasaala fadailihi bàbá dákun mọ́jẹ náà sì ọ̀pọ̀ àfáyà kù máa ń tààrà kálẹ̀ jawaba. ẹ̀gbọ́n tí bàbá wa dúró wí nísìnyí wọ́n ní ẹ̀wọ̀n tí bàbá ń fi ń ṣe birthday. Allahu Akbar. ẹ̀wọ̀n tọ́lọ̀ ń fi kó wọn jáde. gbogbo tí ń jọmọ kẹwàá Àlàjí àgbà lọ́yé lónìí àlàṣáájú mi ìdúwájú bàbá tá a wà yìí lọ. Allahu Akbar. àáfà wa nù. ní senior lè ké wa o àbí senior mi ni. àsọ́lé Àlàjí àgbà lẹ́ni ọba dé lágo méje tẹ́nìkan dé lágo mẹ́jọ ẹni ó dé lágo mẹ́jọ òun gbọ́dọ̀ gbà pa lágo méje àáfà òun ni bí ọba gbà bẹ́ẹ̀ bí ọba ṣe yanjú ọ̀rọ̀ ara ẹ̀ wájú Ọlọ́run òun lọ́mọ. bani dunya idha malimari wala. lójú ayé lẹ̀ tí ń fìtàn lẹ̀ yìí. wa qabali mari. Tasaala ni mo fẹ́ lò àfáyà kú. Tasaala fadailihi nasun wa khairun nasi man taraka al-jawaba. kí ni wọ́n wá ṣe lọ́dọ̀ àfa àwọn nírọ̀lẹ́ yìí Àlàjí àgbà tẹ́wọ́ gbaṣẹ́ lọ́dọ̀ àfa àwọn àfa àgbà rahimahullah bẹ́ẹ̀ ṣe gbọ́ àwọn ọmọ kéwà àfa àgbà pọ̀ débi pé ràkúnmí ni wọ́n pa fún wọn. La ilaha illallah. ìtàn tá a gbọ́nù tí bàbá sọ àánàkùnmùlà wọ́n ní ràkúnmí là àfa àgbà pa fáwọn ọmọ kéwù kìí ṣe bọ̀ sanwó ilé kéwù ò kéwù. wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ wá wòye bí wọ́n ṣe káàkiri ayé. bàbá wa Àlàjí àgbà ńgbà wọn wà á gbẹ̀yìn yàtọ̀ subira mọ́tì yìí máa ń yọ̀ṣà ẹni ọba kú wù náà ní ìsàlẹ́sà. wọ́n ní bàbá pa àwọn àfa àgbà pa àwọn pé Muhammad ẹ̀yin lẹ́ wí fún wa ilé kéwù mi ní Az-ZUMRATUL ADABIYYAH gbà á lọ́wọ́ kó o sì máa bomi sí bọ́ ọ bá ṣe gbé ga sí nìwọ́n náà ó sì máa ga sí. wa khairun àfa Yakub dákun man taraka al-jawaba. àti gbọ́rọ̀ sí fi mí lẹ̀. wa khairun nasi man taraka al-jawaba. ó ṣe mo dúpẹ́ púpọ̀. Hafizakumullah. bàbá wa tẹ́wọ́ gbaṣẹ́ yìí lẹ́yìn ikú àfa àgbà 1924 tá a fà lọ. èyí ó sì dé irú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kéèyàn má dààmú bàbá tí ọ̀lẹ́ lòmí ìjọ àfa àgbà lọ. bàbá tó ti jásí pé ní àwọn àfa àwọn ń bẹ níwájú àwọn àgbàlagbà àwọn ń bẹ níwájú bàbá wa Tajul Muminin ń bẹ níwájú gbogbo àwọn àfa àwọn àtàwọn náà pé àwọn àfa wa nù ń lè kéwù. Allahu Akbar. tí wọ́n wà ní sìkìrárì pé yàtọ̀ sí à ń gbé tìrà wá lé o yàtọ̀ sí à ń
àbí àmọ́ wá bẹ̀rẹ̀ tẹ́mi náà dòkó ti ṣe àfáà ní 1926. Allahu Akbar. 1926 yìí tí wọ́n wá bẹ̀rẹ̀ ọdún tí ń bọ̀ ní ó wá pé 100 ọdún tó ṣe kà pé bàbá ó wá di Az-ZUMRATUL ADABIYYAH wọ́n jogún. Tẹ́wàá máa rí Az-ZUMRATUL ADABIYYAH KAMALIYYAH. Allahu Akbar. Az-ZUMRATUL ADABIYYAH Salmaniyya ń bẹ. Az-ZUMRATUL ADABIYYAH tẹ́ bá dé Òkèné mọ̀ jálù wọn bẹ àfa àwọn bẹ lọ kárin ìmáàmù àná lókèné. Kálukú wọn bẹ lọ bẹ́ẹ̀ Az-ZUMRATUL ADABIYYAH KAMALIYYAH. Tí bàbá tẹ́wọ́ gbà tí àwọn bàbá wa tá a wà lónìí tó ṣe pé àwọn lọ́lọ́run ṣẹ́kù tí wọ́n ń jágbà wa àwa fẹ́ ṣe ní 2026 àti wá bẹ̀rẹ̀ centenary lecture láti sìn nígbà ṣe flag off a ní lọ́bì kankan ju lé bàbá wa ládàbàtà lọ. Ẹ sì gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. Ẹ máa kọ́ sí gbogbo bí ẹ bá kọ́ sí olórí ọmọ kéwú èyí tó wá ga jù lọ́rọ̀ bàbá yìí ni pé kódà bí ẹ bá wà nílé bí ẹ bá dákọ̀ àlàjì àgbà wọn ó sì máa sunkún. La ilaha illallah. Bàbá ẹ kú oríire arí yín wájú wọ́n ní ẹ jẹ́ rìn kí wọ́n mọ̀ pé mo lè rìn. La ilaha illallah. Àkọ́ wọn lọ́wọ́ fa gbogbo ń tẹ̀yàn máa lékì láyé tí wọ́n pín tí kálukú ń kú díẹ̀díẹ̀ ni bàbá ò kú díẹ̀díẹ̀. Ndọ̀kan mo dé yàyín wọ́n ní ẹ má bínú pé ń wí lónìí wọ́n sì wọlé wọ́n lọ kó mílíìkì jáde wọ́n á ní ayára gba mílíìkì wọ́n á gba mílíìkì wọ́n ní ẹ lọ́ọ́ bá ń gbé kòkò ẹran mi jáde. La ilaha illallah. Wọ́n ní ẹ mú ẹran fún àfà kìíní ń ṣeré lérí rẹ̀ báyìí Kai. wọ́n ní ẹ tún yọ̀kan fún un. La ilaha illallah. Wọ́n wá ní mo fẹ́ ọba ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni Ọlọ́run wà fáàmì mọ́ mi lára púpọ̀. Wọ́n ní iṣẹ́ tí mo ṣe iṣẹ́ tí wọ́n ní tí wọ́n bá lu kọ́ọ̀tù wọ́n làwọn wà ní Allahu Akbar wo tí n bá ní kéèyàn ọmọ ilẹ̀ wọn ìmọ̀ ń lọ ni. La ilaha illallah. Ẹ̀rù Ọlọ́run ẹ̀rù àfáàmì ní ìmọ̀ wá rántí wọn wọ́n lọ́wọ́ á kú ọdún kan táwọn ó rì táyà làwọn ta mọ́tò àwọn. Dúró tọ́ Ọlọ́run ní tí wọ́n jẹ lógún lára àfa àwọn nù ni. La ilaha illallah. Wọ́n ní mo ta mọ́tò aláì wọ́n sọ fún mi báyìí ni wọ́n ní mo wá ta mọ́tò mi ọmọ ìtẹ́mi pẹ̀lú rẹ̀ wọ́n jọ ń lọ kóòtù ní torí ìmọ̀ bí rìtámẹ́ǹtì ó sì rí. Wọ́n á ní ọ̀gbọ́ ní wọ́n ń dá fún mi ju gbogbo àwọn ọmọ wa yanjú lẹ́yìn tí mo rìtáyà. La ilaha illallah. Áyànú bẹ́yẹn bá wò wọ́n lójú tó fi wọ́n béèrè àánú Ọlọ́run yóò rà àánú náà. Ẹ̀yẹn wá wò kan pòfẹ́sọ̀ wa justice wa gbogbo wọn bẹ́ẹ̀ wo ẹ̀yin tó bá rápálá tó wọ̀ yà yín àwọn díẹ̀ tí wọ́n rí sàjọ́nú ọmọ nì. La ilaha illallah. Wọ́n wá ń jẹran lọ́ọ́ pàdé Ọlọ́run wọ́n mu mílíìkì lọ́ọ́ pàdé Ọlọ́run àárín wọn àtọ́lọ́run dà lọ́ọ́ pàdé Ọlọ́run. Bàbá Adé afẹ́ bẹ̀rẹ̀ centenary kódà wọ́n mu kóòkì. La ilaha illallah. Ẹlòmíín sì ti dọmọ ọdún mẹ́wàá 30 ọdún wọ́n ti ní má jẹran mọ́ má jẹja mọ́ má tún jẹ ẹyin mọ́ àmọ́ yìí tá a jẹ. Kọ́ bá sì lọ́ọ́ mọ̀ jẹ́ òkò bá rẹ̀ torí ti ọ̀dà bíi tiwọn. Allahu Akbar. My Lord níjú àwọn ra kóòkì wá fún wọn ní ẹnìkan tó àṣírí mi fún ọkọ òun. Bẹ́ẹ̀yẹn bá ti wà pẹ̀lú Ọlọ́run aláwọ̀ ni àwòlíyá aláì tí bàbá kóòtù. Bàbá Adé àwa ọmọ akéwù yín dé àwa gbàdúrà lẹ́nu yín a fẹ́ bẹ̀rẹ̀ a máa lọ káàkiri kó wá tó kàn ní 2026. Ẹ wá wo Ọlọ́run o. Allahu Akbar. Bàbá pòfẹ́sọ̀ wa àgbà gbogbo wa nu wọ́n èfòrè bọ́sọ̀ anakumula bàbá justice ní a máa wá lọ wájú bàbá nísìn justice Kuranga àwọn jọ kéwú ni gbogbo ètò tẹ wá rí yìí ANSARU ADABY yóò ní kọ́bọ̀ mẹ́ àwọn ni wọ́n ṣe. La ilaha illallah. Wọ́n fi dùn bàbá tó bí wọn nú ọmọ ṣe tó jù bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ yìí náà. Àmín. Gbogbo ẹni ọwọ́ wáyà yín lónìí ẹ wá wòran ìran rẹ̀ la wá wò ń yà yín dákun lójú ayé wa jẹ́ ọmọ dá fáwọn náà lẹ́yìn. Àmín. Ẹ rí àwọn ìyá àlùbáríkà ní. Wọ́n ní níparí àwọn ń lọ lórígun tá a wá fi kí bàbá gẹ́gẹ́ ṣe mọ̀ wá mọ̀ ọ́n náà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì wá tí wọ́n pè náà lẹ́ràn Ọlọ́run lọ́wọ́ lára wa.
His Excellency the Governor of Kwara State gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wọ́n mọ̀ pé insha Allah wọ́n làwọn ọ̀ràn grand card tá a sì mọ̀ pé yọ kàn wá. Senator Saliu Mustapha kátó kò ń bí in tí àwọn ò fún wa níjòkó yìí a mọ̀ gbọ́ wọ́n sì ti ń tẹ̀ ń bẹ̀ wọ́n ti ń rí àfa lówó. Wọ́n ń bá bàbá wa Alhaji bàbá wa Kuranga wọ́n ń bá wọn gba àlejò. Engineer Kaleka Udanyageri kátó pò ń bí a mọ̀ in tí wọ́n fi bá bàbá wa Ládàbàtà gbàlejò. Bàbá wa olórí ọmọ kéwú fúnra wọn àtẹ̀bí wọn nílé lóko ọmọ àtọmọ ọmọ 1 million naira. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Lọ́wọ́ báyìí gbogbo àwọn yòókù tó bá fẹ́ kún bàbá pé ha bàbá yìí mọ̀ dà bàbá yìí Ọlọ́run mọ̀ sóore fún wọn èmi náà fẹ́ ra oore náà lára wọn kọ́ mọ wá kàn sí wa báyìí. Erigun bẹ́ẹ̀ la wà báyìí nísì. Àwa kọ́ la fún gbogbo àwọn àlàrí Ọlọ́run tí wọ́n wà ń jòkó yìí invitation. Níta wí fún bàbá wa Muftilẹ̀ kan ní kálukú bá wa pé Ọlọ́run mọ̀jẹ́mi náà dàgbà. Nígbà mo bá dàgbà tí ń wá èèyàn mọ̀mọ́ sọ mí dòkolóbò. Àmín. Ambassador Tajudeen Ọlẹ́sìn ẹrú Ọlọ́run dáadáa ni 200,000 naira. Allahu Akbar. Bàbá Mufti ti ránṣẹ́ bọ̀ wá. Allahu Akbar. Tasa'ala. Bẹ́ẹ̀ni account number náà kọ́ máa súnmọ́ tòsí. My Lord Justice Kuranga lẹ́ẹ̀kọ́kọ́ fetí kò létí kó tó dọ́dọ̀ wa. Ẹ yóò bó ń ṣe Ọlọ́run jama. The Grand Mufti of Ilorin Emirate and its environ 500,000 naira. Allahu Akbar. Allahu Akbar. Ṣéèwù. Bàbá ní ẹsẹ̀ ṣéèwù sí. Ẹlẹ́ẹ̀kẹta ẹ tún ṣe ṣéèwù ọba lọ́rin. Anakumullah. Allah yukrimuka ya Mufti. Amina ya Allah. Now. Taqabbal ilahi. Bàbá wa Justice Kuranga wà lérí ìdúró wọ́n sì ń retí àwọn èèyàn báyìí. Judika yassir. Kulla amrin asirati. Bijudika yassir. Kulla amrin asirati. Nítorí nírú ìjókòó yìí ni pé bọ́lọ̀ ń ṣe bàbá yìí ṣàánú èmi náà 2,000 tèmi náà ní ọmọ dábẹ́ o. Taqabbal ilahi. Àfà Yakub dákun. Allah. Professor Ọmọkúpa 50,000 naira. Bàbá anakumullah. Àwọn bàbá wa Sẹ́ríkí Màlámé. Jaddadallahu sihhatahu. Ẹyọ bó ń ṣe Ọlọ́run jàmá. Sallallahu alayhi wa sallam. Bàbá wa Sẹ́ríkí Màlámé. Bàbá wa Saduddin Salahuddin. Bàbá Dr. Gali iṣẹ́ yìí ẹ̀yin lẹ ní. Bàbá wa Sẹ́ríkí Màlámé níjọ́ mẹ́sàn-án ní. Bàbá tí ń pò nílé bàbá wa Ládàbàtà á wà lọ́dọ̀ àwọn ọjọ́ mẹ́sàn-án. Ọ̀dọ̀ bàbá Sẹ́ríkí Màlámé. Wọ́n wá ní gbogbo jàmá tí wọ́n ń bẹ ń yà yín. Ọlọ́run mọ́ fa kásá ara wa so. Láàpẹ́ sílẹ̀ àfa wa àmọ́ ẹ báyìí jíṣẹ́ báyìí fún gómìnà. Bẹ́ẹ̀ ṣe wà ń jòkó yìí Ọlọ́run ò ní jẹ́ àpẹ̀dí ẹ wà ń jòkó ń jọ náà. Anakumullah. The clerk of the House of Assembly, Kwara State, Alhaji wa Ahmad Ọláyíwọlá 50,000 naira. 50,000 naira. Alhaji Abdulkarim Kamaluddin. Allah àwọn náà ní clerk. Hayyakumullah.
inshallah. Bàbá wa àgbà olórí ọmọ kéwú wọn kọ́ mọ́sálásí sí mọ́dì ìmáàmù bẹ̀ àtàwọn jàmá àfa Ismail 15,000 naira 15,000 naira. Jàmá mọ́sálásí Adábàtà tí bàbá ń ṣe ìmáàmù tó Adábàtà ok jàmá mọ́sálásí Adábàtà tí bàbá ń ṣe ìmáàmù 50,000 naira 50,000 naira. Allahu Akbar. نسكنا ودعاءنا تقبل إلهي نسكنا ودعاءنا بجودك يسر كل أمرنا سيرتي بجودك يسر. àwọn staff bàbá wa Melod Justice Kuranga àwọn staff Melod Justice Kuranga lọ́fíìsì wa lọ́hùn-ún 20,000 naira. Ẹ dákun ẹ gbọ́dùn nù yìí Sẹ́nitọ́ Sọ́ọ̀lẹ̀ Mustapha sẹ́nitọ̀ tí ń sojú àárín gbùngbùn Kwara wọ́n wá ní àwọn kún bàbá wa àgbà olórí ọmọ kéwú lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ wọn nínú ìlú bàbá ẹ dákun ẹ má bínú 2.5 million naira. Bàbá wa olórí ọmọ kéwú sẹ́nitọ̀ mú ní ẹsẹ̀ jíṣẹ́ fún mi nù o wọ́n ní ẹ má bínú o ẹ má bínú o gẹ́gẹ́ bí ọmọ yín nílọrin bàbá wa olórí ọmọ kéwú 2.5 million naira. Allahu Akbar. Mufti Diyar 500,000 wọn ó ti wọlé o bàbá wa Grand Mufti Ìlọrin wa ọ̀dọ̀ wa híhà. Àná bàbá wa olórí ọmọ kéwú Alhaji wa Kọ́lá sọmọ pé 20,000 naira. Ọlọ́run dákun dáwà náà rọ́jà dùnú náà. Àmín. Gbogbo abiyamọ Ọlọ́run jẹ́ rọ́jà dùnú náà. Àmín. Bàbá wa ìdùnnú yóò ní dìbànújẹ́. Àmín ya Allah. Retired AID Alhaji Bọ́láńtà. Ọlọ́run jẹ́ máa wà dáadáa 5,000 naira. Ọlọ́run pẹ̀lú yín o. Àmín. Retired AID Alhaji Bọ́láńtà 5,000 naira. Ànàkùn. Àwọn aṣojú gómìnà Ọlọ́run jẹ́ bálé dáadáa wọ́n ti tọrọ ẹ̀ Ọlọ́run jẹ́ bálé dáadáa lẹ́rígun yìí dákun má da ìdòkó irú ọ̀rọ̀ tiẹ̀ náà ní dàrú ọjà àdùnnú là ń ná yìí kò ní dìbànújẹ́ Ọlọ́run jọ jàre ilé bàbá wa olórí ọmọ kéwú mọ̀jọ́ dìtàn bú gbogbo àwọn àfa àwọn ọmọ rẹ tí wọ́n ń ṣe báyìí nítọ́jú bẹ́ẹ̀ lọ́lọ́run bá ṣe bẹ́yìí náà àtọkùnrin àtobìnrin tí ń jésù ara bàbá wa lórí ọmọ kéwọ́ Ọlọ́run jẹ́ máa wà dáadáa ẹ má gbàgbé péjọ ìjọ Jímọ̀ ní bàbá wa Melod Justice Harun fún wa ní 1 million naira tá a wà ní ìjókòó Ansaru Islam gbàgbé òṣìṣẹ́ mọ́sálásí tí bàbá wa lórí ọmọ kéwú 10,000 naira wọ́n ti dé yàyín o wọ́n ní jọ́ mẹ́jọ òní pẹ̀lú ògbó Ọlọ́run ìjọ àlàrúbá à ń lọlé bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì bàbá wa pọ̀ kájí bàbá wa pọ̀ kẹni Ọlọ́run níjọ́ mẹ́jọ ẹ̀ní bàbá wa dijọ́ àlàmísì ìjọ́ mẹ́sàn-án à ń lọlé àfáà wa bàbá wa Mọ̀lánà Sẹ́ríkì Màlámẹ́yì gbogbo Ìlọrin àtàgbègbè ẹ̀ àmín ẹ dákun ẹ farabalẹ̀ báyìí. Bẹ́ẹ̀ni bàbá wa mufti ni ó gbé wa dìde ẹ sì farabalẹ̀ kí bàbá Justice Kuranga ẹ dákun ẹ súnmọ́ mi àwọn pòfẹ́sọ̀ wa àyè wọn wá dúpẹ́ fún jàmá Alhaji wa Barrister Tajudeen Kuranga àwọn ni Barrister Tajudeen Kuranga vote of thanks Barrister Tajudeen Kuranga vote of thanks ẹ súnmọ́ bí àmọ́ wa lọ́dọ̀ bàbá wa mufti gbogbo Ìlọrin àtàgbègbè ẹ̀ àwọn ni wọ́n gbé wa dìde Barrister Tajudeen Kuranga. Dr. Ibrahim Mahmood ọmọkéwu bàbá oníyèrè Adábàtà 50,000 naira àwọn táwọn àjọ kéwùnù
Khalifa Sheikh Saidi Yaya àfa wa lábàtà ọlọ́run jẹ́ máa wà dáadáa 5,000 naira àfa wa Sheikh Abdul Latif Mustapha ọlọ́run jẹ́ máa wà dáadáa o hayakum gama ọlọ́run jẹ́ máa wà dáadáa barakallahu fikum 2,000 naira tó barista wa Kuranga. Sallu ala nabiyil karim. Lórúkọ bàbá wa Alhaji Sa'aduddin Adébáyọ̀ Kuranga, Ìmáàmù Alégẹ, olórí OMOKEWU, ZUMRATUL ADABIYYAH KAMALIYYAH worldwide. Wọ́n ní ká dúpẹ́ fún yín púpọ̀ ipe a máa wíwá yín yìí lóore o. Àpọ́nlé tẹ́ ẹ ṣe fún wa yìí èyí tó jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ṣá ṣe fún kálukú wa. Kọ́lọ́n kó wá wọlé àná Muhammad bàbá wa Sheikh Muhammad Kamaluddin Al-Adabi tá a torí wọn jòkó iná Ọlọ́run sábà ṣàlékún ká lékún gẹ̀ fún wọn. Àtẹ́ mọ́tẹ̀lẹ̀ kẹ́yàmọ̀ tìtílé ayé ò máa jáyé Ọlọ́run mọ́jà kó kalẹ̀ wọn láéláé àti gbogbo tí ó jáde lára wọn. La ilaha illallah. Ní ìdí bẹ́ẹ̀ náà àwa ní ẹ̀bùn kékeré kan tí a fẹ́ present fún Khalifa wa Sheikh Kamaluddin pé láti pé ká fún wọn lẹ́bùn láti fi ṣe ìmọ̀ oore lórí wíwá wọn pé Ọlọ́run fi wọ́n tún á ṣe kòńgé oríire fún wa nílé wáyìn kọ́lọ́n kó dákun àpárá sí bó kéré tóbi Ọlọ́run méje iléeṣẹ́ Kamaluddin náà ọmọlú rẹ ọlá àmì náà. My Lord Justice Nureni Kuranga and my Professor Kuranga nǹkan wa àwọn àgbà mi àwọn àbùsà. wọ́n jẹ́ àwọn olórí OMOKEWU wọ́n ní orúkọ fámìlì àwọn ẹlẹ́kọ̀ọ́ táwọn fẹ́ pèsèntì fún bàbá wa Alhaji àgbà ṣùgbọ́n gbà tí bàbá ò sí ní so lórúkọ bàbá wa Alhaji Sa'aduddin Adébáyọ̀ Kuranga Al-Adabi, Ìmáàmù Alégẹ àti olórí gbogbo OMOKEWU Adabi, wọ́n ní ká pírísẹ́ǹtì kìíní yìí fún yín pé tó àwọn máa lóore o pé Ọlọ́run kó dákun kó ṣàlékún dáadáa fún ìdílé bàbá wa Sheikh Muhammad Kamaluddin gbogbo. Jàmáà ní Allahu Akbar lórúkọ bàbá wa Alhaji àgbà tó ní Samahatu Sheikh Abdulkadir Muhammad Kamaluddin bun Habibullah ibn Musa Al-Adabi. Àwọn bàbá ń dúpẹ́ púpọ̀ fún bàbá wa olórí OMOKEWU pọ́lọ́wọ́n ọjọ́ ọjàre yóò bá wa lọ́rẹ̀ mi yín àlàáfíà ara tómi ara tẹ̀jẹ̀ ara tìgbélé àti ìrìn àjò ẹ kó wa jẹ pé àwa náà tẹ̀lé yín pẹ́. Bàbá wa Alhaji àgbà ń dúpẹ́ fún gbogbo ẹ̀yin ìlàrí Ọlọ́run tẹ́ ẹ wá Ọlọ́run bá dúpẹ́ fún yín o àárín ẹnìkọ̀ọ̀kan pẹ̀lú Ọlọ́run ò ní dàrú wọ́n ń dúpẹ́ fún bàbá wa ọba Ìlọrin anakumula anakumula hayakumula tó bẹ́ẹ̀ ni fún bàbá ẹ máa ká máa bọ̀ báyìí ẹ dákun bàbá wa àgbà mo ti wà níwájú bàbá wa olórí OMOKEWU báyìí àwa jòmọ́ Zumra wọ́n ní ẹ̀bùn tó fẹ́ pìrìsẹ́ǹtì fáwọn bàbá kí bàbá wa grand kadi ẹ ṣáájú wa déwájú wọn bisimilah ẹ dákun ẹ fàyè lẹ̀ ẹgbẹ́ náà sì à ń kó báyìí à ń lọ wájú bàbá wa mufti ni ẹ farabalẹ̀ owó bàbá mufti tí gbogbo wa fi ti gbọ́ ó ti wọlé o ZUMRATUL ADABIYYAH KAMALIYYAH o Allahu Akbar wọ́n ti fi hàn kó náà ti wọlé o 500,000 naira. inna hadha kana lakum jaza'an wa kana sa'yukum mashkura afakumullah gbogbo àwọn OMOKEWU wọn ní akúnlẹ̀ afakumullah amin 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 alhamdulillah amin in lọ wájú bàbá wa mufti báyìí kí n máa sọ mẹ́ máa dàlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ẹ̀dàkọ̀ wọ́n kí ìkàlẹ̀ bàbá wa ọlọ́lá ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ ẹ bá ibẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ bá ibẹ̀ lẹ́ẹ̀kan sí
والله يعصمك من الناس لا تخاف دركا ولا حول ولا قوة àtìgbà wọn àtàgbà wọn ọlọ́mọ fi kàdà wọn láàmú bẹ́ẹ̀ bá a sì wọn lárúgbó ọba mo fi kí bàbá wa gbà bàbá wa balógun alánàmú ọlọ́mọ sàjẹkárí yín pẹ́ o ọlá nàbí wa Muhammad ọlọ́run ẹni ọlọ́run mo kí bàbá wa gbà bàbá sẹ́ríkì màlámí ọlọ́mọ sàjẹkárí yín pẹ́ mo kí bàbá wa Justice Harun bàbá wa Grand Kadi mo kí yín o ọlọ́run bá wà pẹ̀lú yín. Mo wá kí bàbá wa tá wà lọ́dọ̀ wọn lónìí bàbá wa olórí ọmọ kéwú bàbá Fadilatu Sheikh Saduddin Adébáyọ̀ Kuranga ọlọ́run afọlọ́lọ́run bẹ ọlọ́run àfààní ẹ̀bẹ̀ o má jẹ́ fẹlẹ́ ìdágbére fáyé jẹ́ kẹsìn wá jìnnà tẹ̀sínáàrà wa tá a fẹ́ ṣe náà ọlọ́mọṣàjú sójú ẹ̀mí yín. Wọ́n á kí bàbá wa Alifatul Adabi ọlọ́mọ́sà bá a sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a mójútó wọn bá a dúró tì wọn bàbá wa Alhaji Àgbà ọlọ́mọ́sà bá a kẹ́ wọn ọlọ́run bá wa yọ́nú sí wọn ọlọ́run gbàgbọ́ wọn kẹ́ wọn káwọn òbí wọn wọ́n á kẹ́ wọn kọ́ kẹ́ bàbá fàgbà sí Tajul Adabi gbogbo tí ń jẹ́ ANSARU Islamic lápapọ̀ Zumratul Kamaliyah àánú ọlọ́run lè kó wájọ ọlọ́run mọ́ fi bínú ẹ̀ tú wa ká albarka ọlá àwọn ẹni ọlọ́run ولا النبي ومحمد بسم الله الرحمن الرحيم اللهم أنت أهلكتنا مجانا وسقتنا مجانا اللهم ارزق الفقاء في دين سيادة في علمي كفاية في رزقي سيئة في بدني توبة قبل الموت راحة عند الموت مغفرة بعد الموت جوز على صراط النجاة العيسى يا ذا الفضل والإنسان برحمتك يا أرحم الراحمين يا آلك الموت ويا سامع صوت اللهم اجعل ما في قلوب المؤمنين بلغ إلى 120 سنة من غير غصة ومرض وسدة وفقة يا رب العالمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباع وأرنا الباطل الباطل وارزقنا اجتنابه لا قبل حي ولا عباده ولا مثل يدوم كما يا لقد سبقت كلمات العباد المرسلين لهم المنصورون وإن جدنا لهم الغالبون asbuk Allah ya sey wa man intabaka min almu'minin mo fi hàn kí àwọn aṣojú gọ́fúnà wa ọlọ́run mọ́sàbá wa pẹ̀lú gọ́fúnà wa ọlọ́jọ́ wọn sọ ní kalẹ̀ dáadáa ìpínlẹ̀ Kwara kò fi wá láyé balẹ̀ ń bẹ́ kọ́mọ́ jà dídá mo kí justice wa Grand Kadi ọlọ́run bá ń kí yìí o bàbá former justice mo kí ọlọ́run nàbẹ̀ Rabbana iftah baina bàbá ayára bàbá àdúràgbà gbogbo wa ni mo kí mo á kí àwọn prof wa àtàwọn justice Kuranga kárí gbogbo tí ń jọmọ bàbá lápapọ̀ ọlọ́run yóò fi wá bo bàbá láṣìírí jálẹ̀ bàbá ò ní rántí síwájú lára nìkan kan wa Rabbana iftah bainana Saraki wa sọ́lù Mustapha ọlọ́mọsábà wa pẹ̀lú wọn àfa wa àfọmọ àfa lọ́nba dúró yìí Rabbana iftah bainana wa baina qawmina bil haqqi wa anta khairul fatihin أفرج علينا صبرا وثبت أقدامنا فانصرنا على القوم الكافرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفى المسلمين وعليكنا بالصالحين اللهم اجعل آخر كلماتنا سادة الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين gẹ́gẹ́ bí ẹ̀dá tọ́lọ̀ mú ká yé bẹ́ẹ̀ tí wọ́n bá bàrá lẹ́nu níbi fúfú yẹ orílẹ̀-èdè yìí ọlọ́wọ́n jẹ́ máa dá sẹ́rọ̀ bákan Nabi sallallahu alaihi wasallam ala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.